November kó máa kó wa lọ́bí lọ, November kó máa kó wa láyà lọ, oṣù bàbá bàbá lókè sọ wá nínú ìbànújẹ́, December kó máa kó wa lẹ́bí lọ. Inú ìbànújẹ́ àtomijé làwọn Nollywood Nàìjíríà ìyún Yorùbá ni wọ́n mà tún wà látàrí òṣèré orí ìtàgé eléyìí tó fi ìyún òkè òkun tó fi ṣèbùgbé tí gbogbo àwọn ènìyàn máa ń pè ní Lady Simple tó ti jọ́lọ nípè tó papòdà. Gbogbo àwọn òṣèré orí ìtàgé ńlá jàǹkànjàǹkàn pátá ni wọ́n ti ń dárò Lady Simple. Madam Sajẹ àwọn náà bọ́ síkànnì ayélujára wọn, wọ́n ní ó mà ṣe o, ṣé pé bẹ́nìyàn ṣe máa ń lọ láì dágbére rèé. Lady Simple ó ti jáde láyé, ó ti dẹni àná, ó ti dẹni àgbégbìn. Ìbá ṣe pé àìkú láyé ni, ṣe bá bá àwọn ará ìwáṣẹ̀. Ó mà ṣe, ilẹ̀ ń jẹ̀nìyàn. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ lọ sí comment section, ẹ tẹ RIP, kẹ́yìn náà wá má gbàgbé, ẹ ṣàdúrà, a ò ní bóṣù bàbà lọ.